Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Ó kí wa ní kíkí àlàáfíà, ìkẹ́ Ọlọ́run, àánú Ọlọ́run kó máa bá ẹnìkankan wa gbé. À ń bẹ ní Umrah nínú oṣù Ramadan pẹ̀lú iléeṣẹ́ wa Qiblatyn Travels Tours. Kí Ọlọ́run kó gbà ní ìjọsìn fún wa. Ibi tí a wà yìí, òun ni wọ́n ń pè ní SAFA. Ibi tí wọ́n ti ń sá SAFA àti MARWA. SAFA nìyẹn, a máa bẹ̀rẹ̀ eré yẹn báyìí. A wá sá lọ títí dé òpin. A máa bá a bọ̀ wáyà yìí. Ibà ni wọ́n ń pè ní MARWA. Ṣé wá rí eré tàǹsà yìí, ẹni tó jẹ́ foundation rẹ̀, tó jẹ́ onísábàbí rẹ̀, òun ni ìyàwó Anabi Ibrahim alayhi salatu wasalam. Níjọ́ tí Anabi Ibrahim tó fi ìyàwó rẹ̀ àti ọmọ rẹ̀ lẹ̀ sí orí ilẹ̀ òkò, ilẹ̀ tí ò sí oúnjẹ ń bẹ̀, ilẹ̀ tí ò sí omi ń bẹ̀, ó wá ní mo fà yín lé Ọlọ́run lọ́wọ́. Nígbà tí Anabi Ibrahim jáde tán, wọ́n bẹ̀rẹ̀ sí ní sunkún, ọmọ fẹ́ mu omi, kò dẹ̀ sí nǹkan kan tí ọmọ ó mu, kò dẹ̀ sí nǹkan kan tọ́mọ ó jẹ. Ìyàwó Anabi Ibrahim wọ́n bẹ̀rẹ̀ sí ní sá eré láti bí lọ ìsàlẹ̀, láti ìsàlẹ̀ wá sí bí padà. Eré tó wá sáyẹn ó wá sá ní ó ṣe déédéé 7 times. Eré yẹn lọ́lọ́run wá sọ di súnà, ó wá sọ di ọ̀ranyàn fún wa nísìnyí pé ẹ gbọ́dọ̀ mọ̀mọ́ sá tẹ́ ẹ bá ti wá ṣe umrah tàbí hajj. Ìtumọ̀ yìí pé n tà ń ṣe yìí obìnrin ni foundation rẹ̀. Fẹ́ni tí ó mọ̀ sọ pé kí lobìnrin já mọ́, Islam kò pàtàkì obìnrin. Bí Islam bá pàtàkì obìnrin ni, èyí ti rí tó jẹ́ pé eré tóbìnrin sá lọ́jọ́ kìíní àná lọ́lọ́run ní káwọn ọkùnrin máa wá sá lónìí. Bẹ́ẹ̀ sì ni tẹ́ bá ń sáré yìí, ẹ mọ̀ fíìlì wípé ilẹ̀ ó mọ ta yín, nítorí wípé wọ́n fẹ́ ká feel pain tí obìnrin yẹn go through lọ́jọ́ kìíní àná. Tẹ́ ẹ bá ń tàwa fún Káàbà, ẹ rí wípé ilẹ̀ tòun òun tẹ́ pẹrẹsẹ, òun ò ní ta yín bíi tẹ́lẹ̀. Àmọ́ tẹ́ bá ń rin ìrìn eléyìí, yóò mọ ta yín kẹ́lẹ́ bá go through nítòbìnrin go through. Ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì á kàn mọ sọ̀rọ̀ sóbìnrin nígbà tó jẹ́ pé ó go through nítòbìnrin go through. Tóbìnrin bá jẹ́ single mother, ó kàn bẹ̀rẹ̀ sí ní jọ́ọ̀jì ẹ̀ nígbà tó jẹ́ pé ó go through tó go through. Tóbìnrin bá ń jẹ́ ẹni tó hustle tí Ọlọ́run ò tí ì gba hustle rẹ̀, ó bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ sí aláìmọ̀ tó kàn, oníranù ni, oníṣìnà ni. Bẹ́ẹ̀ sì ni àwọn obìnrin yìí wọ́n ń gbìyànjú, ìmọrírì ìgbìyànjú wọn ló mú Ọlọ́run sọ wípé in tí ìyàwó Ibrahim alayhi salatu wasalam in tó dálẹ̀ kí ẹ̀yin ọkùnrin àtobìnrin kẹ́yìn náà mọ̀ ṣe. Kódà ó níbi kan bẹ̀ tó ti sáré dáadáa, Ọlọ́run ní káwa náà mọ̀ sá eré yẹn ká lè bá a fi mọ̀ wípé obìnrin ń gbìyànjú, wọ́n dẹ̀ ń ṣe wàhálà. Ìgbìyànjú obìnrin kan rèé lórí ọmọ, Ọlọ́run wá ló mọ iye ìgbìyànjú táwọn obìnrin ń ṣe lórí ọmọ tẹ́nìkan kò celebrate, tọkọgùn appreciate. Àmọ́ bí ọkùnrin yóò bá appreciate yín, Ọlọ́run bá mi tààlà ní appreciate yín. Ẹ̀yin obìnrin, you are everything. Strong heroes ní, strong heroine ní, kí Ọlọ́run bá tààlà kó wà pẹ̀lú yín.